Bismillahirrahmanirrahim. Bí wọ́n bá gbé express kọjá nílùú kan, nínú àwọn ọ̀ṣọ́ tí ó kó bá ẹni ọ̀làjú, kódà àwọn ilẹ̀ tí ń tà lówó pọ́ọ́kú tẹ́lẹ̀ yóò gbéra, yóò wá sọ àwọn ọ̀nà kan tí wọ́n máa gbà débi tí wọ́n ń lọ tẹ́lẹ̀ dìtànà, wọ́n á wá sọ ní old road. Ṣùgbọ́n tá bá gbàbẹ̀ náà, níbi tí express ó lọ já wọn sí lòun náà máa já wọn sí kí express ó tó dé. Ọ̀rọ̀ tí ń sọ tí yé ọ, farabalẹ̀. Àwọn bàbá wa Alhaji àgbà, Ọlọ́run fi wọ́n dúpẹ́ fún Sheikh Alimi ni. Àfá àgbà Sheikh Tajul Adabi, Ọlọ́run fi wọ́n dúpẹ́ fún Sheikh Alimi ni. Mujaddidu ni wọ́n. Bẹ́ẹ̀ ni Maulana Sheikh Adam, mujaddidu ni wọ́n, tọ́lọ́run wá fi wọ́n jà dáadáa. Tábà níyàn jà dáadáa nǹkan, ó sọ nǹkan dọ̀tun, kìí sí pé nǹkan yẹn ò sí. Iṣẹ́ tọ́lọ́run wá fi wọ́n ṣe nìyẹn. In tí ó wá jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ni wípé Sheikh Alimi tọ́lọ́run fi gbé lọ́rin ró, Salihu Janta lórúkọ Sheikh Alimi ń jẹ́. Ọ̀pọ̀ ọmọ, ọ̀pọ̀ àgbọ́yé tó ju tàwọn àyókù tí wọ́n jọ ń gbé lọ ló jẹ́ kí wọ́n panupọ̀ sọ di alim. Kìí sí ìtàn tó pamọ́ sẹ́nì kankan yín. Ìmọ̀ yẹn náà ni wọ́n wá fi tẹ ìjọba Ìlọrin dúró. Àwọn àfáà ni wọ́n rọ kiri ká, wọ́n ní ìmọ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mí tó tẹ̀ Ìlọrin dúró. Ṣùgbọ́n ìmọ̀ yẹn níbi tó mọ́ ń jọ́nà ti Sheikh Alimi ló pọ̀ jù ní. Àwọn àfáà mi náà wá ń bẹ tọ́lọ́wọ́n bá bùn ní buhaya mímọ̀. Ọba Abdulsalam tó jẹ́ ọba àkọ́kọ́ nílọrin, onímímọ̀ tààrà ni. Ẹ lọ ṣèwádìí ọba Abdulsalam, onímímọ̀ ńlá. Gbogbo àwọn àfáà yẹn mọ̀, àwọn ọmọ Sheikh Alimi ni wọ́n, onímímọ̀ ńlá ni wọ́n. Ọba Abdulsalam pẹ̀lú Sheikh Ahmadu Zaki tó jẹ́ baba ńlá àti wá, wọ́n jọ kíwù ní pẹ̀lú àfáà Tẹ́rẹ́ àti Mìráyà. Ọ̀rẹ́ ni wọ́n, onímímọ̀ gbogbo wọn. Àwọn tí wọ́n wá ń gba ìmọ̀ lẹ́nu wọn, ọjọ́ orí tí ò kéré ni. Ẹni tó ti bímọ kí ìmọ̀lẹ̀ pé ẹjẹ́ mi náà onímọ̀ tó tàn sí, ti fẹ́yàwó, ó ti bímọ, ó ti dàgbàlagbà. Wọn ò láǹfààní àti kéwú yẹn jìdò. Ẹlòmí Zabura nìkan lókè, ẹlòmí Hadari nìkan lókè, yóò ké Zabura tó sì mọ́ Zabura ń dájú, òun náà dáàfá. Tó bá ti kọ́ yín Zabura ń tán, tẹ́ fẹ́ kí Hadari yóò ju ilé àfá mi fún yín ni. Ìmọ̀ ń pè lè ọ̀dọ̀ lágbájá ni ó lọ. Ìmọ̀ ń pè lè ọ̀dọ̀ lágbájá ni ó lọ. Àfá aláṣì máa wíwà, àfúntàfútù wà, àfá tẹ̀jídí ní wọ́n wà. Bí wọ́n ṣe wà lọ nìyẹn. Ọ̀nà tí wọ́n fi ń gbà kọ́ àwọn èèyàn lálùkùránì jọ náà, ẹni tí ó bá ti mọ̀ lálùkùránì ké, ọ̀nà tí wọ́n fi ń gbà kọ́ wọn èdè Haúsá ni. Ọ̀nà méjì ni. Wọ́n lédè Haúsá kọ́yàn, wọ́n sì lédè Fúlàní. Ní hau karimu, hau mai ruwa, dali sali ra zira, sinu mai ruwa, shinu mai ruwa.
alifi tó ní wásẹ̀ lé lókè ní jẹ́ ha bádámúrì lamu a máa jẹ́ ali aw karimu tó ní wásẹ̀ lé lókè ní jẹ́ ha bádámúrì mimu a máa jẹ́ hamu dáàlì tó ní rúfà lókè ní jẹ́ du alihamudu alihamudu wọ́n ti ń kéwù nù ẹlòmí bá jáde ní tó ló ń fẹ́ lọ kéwù lé lọ́gbọ̀n ọdún tó bá wá darí dé inú kálukú ma wá dùn ẹlòmí ń lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmí ń lo 20 ọdún 25 years lórí pókàn lọ kéwù yóò kàn kékòrá ní yóò sì ké sàdúrà 25 years tó bá wá darí dé o ma ké o ma káàbọ̀ o ma kú ewu bí kìíní ìsẹ́ lé tó ó sì ké tó ó kú ewu ní jẹ́ kéwù èdè lárúbáwá ọlọ kéwù kìíní tó léwu yìí bó ṣe lé tó yìí ó sì lọ ké o ma kú ewu tẹni tó lọ ké ewu ni wọ́n ń pè ní kéwù torí àkókò àtìgbà tí wọ́n ń lò ń jọ náà ọ̀nà kejì tán gbà ké ìlédè Fúlàní bàbá fẹ́ ké bismillahir rahmanir rahim wọ́n bá síní mímára àlífi lámúlámù àlàkérí àlífi lámúra asíngo mímú alíbàlò núnú àlífi lámúra asíngo yá mímára áyà bismillahir rahmanir rahim ni mo spẹ́lì afẹ́ spẹ́lì tàbátí yàdá wọ́n ni ta bá tajọ́dẹ̀ ya déèlì àlífì bá láàmù amango bá wáwù ta bá áyà mímí alíbàlò àlífì agánná kàlálíkè nínú yára ana kàlálíkè nínú azakiri mímú alíbàlò wáwù azakiri bí wọ́n ti ń spẹ́lì ẹ̀ nìyẹn ilẹ̀ mi fi kíw ni mo fi kí al-Qur'an àwọn Fúlàní lọ́gbà àwọn Fúlàní náà bí wa ni wọ́n fi kọ́ wa ru hell ní ìsìn asíngbò làwá pè asíngbò maslow bí aha asíngbò maslow bí ẹ̀hí múlímá àwọn tá mọ̀ jù mí lọ́wọ́ àwọn tó rá ti kìtì pẹ́ so mo dé mọ́ sí mistake mi sí ń kéyì but ẹni bá ti gbọ́ orí yóò ti mọ̀ pé ọ̀rọ̀ tí ń sọ ìgbó ti rí nù asíngbò maslow bí aha asíngbò maslow bí ẹ̀hí asíngbò túrí bí ahu asíngbò oró bí aha asíngbò yamtu bí abé bodò ń dọ̀ yára ha fòdì alifi hí fòdì yá ha fòdì alifi yẹn ni pé ha fòdì alimọ̀dì ha fòdì alifi hí fòdì yá kó fòdì wá ọ̀tọ̀ alifi palongo ha dẹ́ndẹ̀lẹ̀ pàtí kénu báwọn bá fẹ́ kí ń gbà náà wọ́n lè lógún ọdún wọ́n lè lọ́gbọ̀n ọdún wọ́n lè lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún lórí pọ́nkà lọ kéèyàn nìkan wọ́n sì kétẹ́rà kankan ẹni tó wá dé tó wá dáadáa rẹ̀ pé kéwù yìí ọ̀nà ní lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ́ tó já gbé gbá báyìí ọdún yìí ti pọ̀ jù Sheikh Tajul Adabi ni àwọn sì ni wọ́n gbé ti lárúbáwá wá tí í ṣe alif ba ta tha jim ha kho dal zal ra zayu sin zayu kìí ṣe sàáyìn ẹ̀yìn tẹ́ fi sàáyìn kọ ọmọ ẹyí padà kìí ṣe sàáyìn o ẹ lọ wọnú dictionary zayu sàáyìn kọ́ zayu sin shin shod dod to do ainu ghainu ẹrù ainu yẹn lọ́dọ̀ ti Fúlàní ana kalalike ni gainu aganna kalalike tó dáàdì ìlú jẹ́ pé tí wọ́n bá fẹ́ pa àwọn tayyib wọ́n ni dayib ni wọ́n fi ń pe gbogbo àwọn ìran àkókòrò dayibu kàwú dayib tayyib ni ṣùgbọ́n bí Fúlàní bá fẹ́ pé dáàlà wọn pé tọ́ ipò yìí ni kéwú wà káwọn Sheikh Tajul Adabi tó dé nígbà táwọn gbà Sheikh Tajul Adabi ló mú alif bá ta jim ha kho dal wá sórílẹ̀-èdè yìí ní tó sọlẹ̀ Yorùbá sórílẹ̀-èdè yìí ni o ẹni bá mọ́tàn míì tó jọmọ́ kó gé jáde o Sheikh Adam kọ́ sínú àkọọ́lẹ̀ wọn o ẹni tó gbé ọ̀làjú wá bá kéwú Sheikh Tajul Adabi wọ́n dáadáa rẹ̀ tẹlẹmíìdì Najib bàbá wà lájẹ́ àgbà àwọn jogún ẹ̀ àwọn náà wá tó dáadáa rẹ̀ wọ́n ràn sánmọ́ wọ́n fọ́ ìlàwádé bá
gbogbo àwọn àfá àgbà bẹ́lgọ́ rẹ̀ onímímọ̀ ńlá ni wọ́n sì lò sẹ̀mí nílọrin ṣáájú àwọn àfá àgbà sí òtàgìlà àjábì ṣáájú àwọn alájẹ́ àgbà onímímọ̀ ńlá. tá a bá ń sọ̀tàn pé àwọn alájẹ́ àgbà sí o bàbá alágbàjì bàbá wa sí o ádámà àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá àgbàjì tó mọ́ láàrin wọ́n pọ̀ láàfà kí sáwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan kìí sí àwọn ni wọ́n mú ìmọ̀ wọ̀ lọ́rin níjọ́ wọ́n ti tẹ̀ lọ́rin náà ti tẹ́ pẹ̀lú mímọ̀ tọ̀ ṣùgbọ́n ẹni tí ó wá ń sọ nǹkan dọ̀tún ilé alámọ̀ ní tẹ́lẹ̀ òun wáyé sí ilé blọ́ọ̀kù ṣe bí kìí ṣe pé kò sí ilé ń bẹ ilé wà ń bẹ ó tún un kọ́ ni òun kọ́ ló ní family house ni àwọn tí wọ́n ní pọ̀ bọ́rọ̀ ìmásírí nílọrin nìyẹn. Gbogbo àwọn tó lọ wá fi dàdádà yìí nílọrin wá ń fọpẹ́ fún láìmọ̀ síhùn nǹkan yóò bá ti kú ẹ̀yìn lọ́lọ́run fi nàró ẹ̀ nínú wọn ni Sheikh Adam náà tún dé pẹ̀lú tuntun àwọn àláfà tíra lọ wọn kọ tíra lọ bíbá tó ti pé ẹni tó kọrú ẹ̀ a máa wò ó ni pé tàtún ni lágbọ́nrin yẹn ẹni tá gbèsè gbẹ̀ wọn a máa ronú sí ni o tó sì mú tàà fi ronú sí yẹn kò fẹ́ sí náà ló fà wọn kọ tíra tọ́ wọ́n dàdádà ẹ̀ nínú àwọn Mujaddiduddin ní Sheikh Adam wà ìwà fẹ́ sọ wípé kò sẹ́lò míì lẹ́yìn wọn yẹn táwọn míì sí wà tí wọ́n sì bímọ tí wọ́n kọ́ ọmọ ìní tààjọ tó ṣe láàrin ara wa pé ẹ má gbé kalẹ̀ báyìí má bọ́lọ̀ sí kẹ́ ẹni báyìí ọlọ́run kẹ́ ẹni yìí náà tààjọ ń fà láàrin ara wa nìyẹn tó borí yóò bá pé Mawlana Sheikh Adam ọ̀ṣọ́ Ìlọrin ni wọ́n àwọn kọ́ ni wọ́n wá la Ìlọrin lójú kéwì Ìlọrin tí ma tá ń pè ní kéwì kan tó dé wọ́n wá tún fọ̀ ni bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh Kamaluddin ọdún táwọn èèyàn fi ń kéwì yẹn ti pọ̀ jù lórí àfá àgbà lọ́dún yẹn ti dínkù alájà àgbà náà malé Sheikh Adam náà dé àwọn náà malé bó ṣe lọ nìyẹn bọ́lọ̀ tí wá fi àwọn bàbá tàn wí dàdádà Ìlọrin Mujaddidu gbọdọ̀ tán ìtí ń bẹ́ńlẹ̀ yẹn àti tí àwọn tí ẹ̀yin jogún rẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n gbé kalẹ̀ yẹn tí a mọ̀ pé ní ìsìn pẹ̀lú tiwa ló dáa jù tí yín ò dá ẹ ti kún lọ́dà tí ò dá náà àfi kí Mujaddidu mi ò dé kó wá tuntun kùn sí ọ̀dà àti tẹ́lẹ̀ ọ̀dà ìgbà fúnra ẹni yá èmi ò mọ̀ nípa ilé ẹ lọ sọ́dọ̀ àfà lágbájá òun ló mà èmi ò níwọ̀ ẹ̀bùn yìí ẹ̀bùn tí mo nírè ṣùgbọ́n ẹ lọ sọ́dọ̀ lágbájá oníwọ̀ ẹ̀bùn bí àwọn tàná sí rí nìyẹn ló fi jẹ́ pé bẹ́ẹ̀ kò bá ma sàbúrá yóò ní ẹ lọ sọ́dọ̀ àfà sàbúrá nù ẹ lọ sọ́dọ̀ àfà alálàrí nù kó bá ń kọ́ bí a ti ń ṣe láàrin ara wọn nìyẹn tèmi ló dáa jù tí ẹ ló dáa jù á ti fi bá nǹkan yẹn jẹ́ àfi kí Mujaddidu mi ò dìde inú àwọn Mujaddidu tún dìde padà ní aṣírù wa inú Ubandoma bàbá Ubandoma Mujaddidu al-asri ni wọ́n if you don't know bàbá wa Mufti Diyar Mujaddidu ni wọ́n wá dàdádà rẹ̀ ní ìsìn bí ìfẹ́ ò bá sí láàrin àwọn àti bàbá Ubandoma báwo ni Tọ̀bání afẹ́ wíláwà ní fún bàbá wa ìmáàmù ni báwo ni ó ṣe lọ pẹ̀lú ìdùnnú ìfẹ́nukò wọn pẹ̀lú àwọn àfáà tánjọ jẹ́ tánjọ jẹ́ àsíá yẹn mú ìfẹ́nukò wọn pẹ̀lú ìfẹ́ tánjọ wọ́n ti fi dáadáa ìntẹ́yìnkùn lọ́dà tí ó dá yẹn pé bó ti yẹ ká máa ṣeré tí ẹ bá fẹ́
ṣe nǹkan kan ní ìsìn àwọn olókùn tá máa darí yín sí pẹ́tọ̀ ṣe rí báwọn bàbá wa Òbándómà àti bàbá Mufti sí ń ṣe ni bá a ti fẹ́ kẹ́ ẹ máa ṣe nìyẹn ẹ̀yin tẹ́ já ṣáájú wa. kì í sọ̀rọ̀ ìmọ̀ nìkan, ẹni bá gbé àṣà tó dáa wá tó sì jẹ́ pé àṣà yẹn jẹ́ nǹkan tí ń gbé wá ló ń gbẹ tá a ní tó ìpinnu wa ò dùn. ẹ bàbá àṣà kí àṣà tèmi ló dájú tiẹ̀ ló dájú kìnìkan ló dájú kìnìkan ló dájú ẹ fi ń gbé wá ló ń gbé àwọn tí wọ́n ti lọ pé ẹ̀rá ìsìláyé lágbájá mọ́ ha láwọn àpùwà ẹkùn gbàtí wà mú wá sí àgbáyé fi ń bẹ ní ẹ̀rá ìsìláyé alájẹ́ àgbà mọ́ ẹkùn gbàtí síwá dáwọn fi ń bẹ ní ẹ ti jẹ́ ká mọ́ gbẹ̀ngbẹ̀. àwọn tí wọ́n bá wá dá ìrántí ìfẹ́ yẹn padà àwọn ni mùjádídù wa à ń fi yẹn rinlẹ̀ láti fi sọpẹ́ fáwọn tí Ọlọ́run lò yẹn pé bàbá wa Òbándómà bẹ́ẹ̀ ti ṣe yẹn tẹ́ wa lọ́rùn o mo kọ̀rọ̀ kankalẹ̀ ní níjọ́wò nìyẹn yóò mo kọ̀rọ̀ yìí mo ń sọ̀rọ̀ bàbá Mufti bẹ̀ ni mo wá ní kún máa límìsì kí ni oníkíjì gba ní abidun sufiyun sotẹ́kí wá kọ́mọ bílkùrọ̀ àní oníkíjì pa wà Òbándómà aṣọ lágbẹ̀rú sahibul khaira ti fílẹ̀ kìdámi sọ́lágbẹ̀rú tọ́ba bil akhala kí wá ṣíyàmí àǹtàmúrí ṣìdùnà aṣọ lágbẹ̀rú. ètò ẹsẹ̀ yẹn múrísìdù wa nìyí ẹ ti fi ojú pọ̀nà tá a máa tọ̀ kalẹ̀ èmi ni kíní kan dàbí kíní kan lèmi ti kéwú kíkà sọ bí yá báyìí lèmi àdàbí yá lèmi màdìkàsí yá lèmi ẹ ti bá wa fọ̀ ọ́. Òbándómà ní àní gbogbo wọn lọ́mọ mi akẹ́niyàn ń sweet mi mò ń gbádùn ẹ̀ ọ̀nà àjọ lórí gbogbo àwọn àfáàyàn làáfáà mi àwọn náà ni wọ́n kọ́ mi ó ń sweet mi o kẹ́lómi náà tún wíwú ẹ o ẹni bá ṣe báyẹn làáfáà ti wá lásíwájú wa. ká máa pé ibìkan ló yẹ kí oyè kan ti wá ibìkan kọ́ ni oyè kan ti wá irọ́ o àìtóbi bí nǹkan ní nǹkan o àìwá kiri bí nǹkan ẹni Shehu Alimi àwọn ni olùdásílẹ̀ Ìlọrin gbogbo tí bá mẹ́mẹ́ lóye Shehu Alimi lónìí ẹni wọ́n bá ti fún ìlàáfà gbogbo wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.